Ọlọ́run tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí káàkiri ibi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi. Àlàáfíà Ọlọ́run alààyè kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan yín tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí. Èyí ni ìwàásù tí Diocese ti ilẹ̀ Ifẹ̀ ṣe ètò rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa nípasẹ̀ Jésù Kristi, ràn wá lọ́wọ́ láti lè máa gbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí ọmọ títí òpin ìrìn àjò wa láyé yìí, torí tí a gbàdúrà náà ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa, àmín. Kókó ọ̀rọ̀ tí a fẹ́ fi gbara wa ní ìyànjú láàrin ìṣẹ́jú díẹ̀ ní òwúrọ̀ yìí, ó ní mo pè ní ọmọ Ọlọ́run ni àwa ṣe nípa ìgbàgbọ́. Ọmọ Ọlọ́run ni àwa ṣe nípa ìgbàgbọ́. Ẹsẹ̀ wúrà fún ìwàásù yìí ó ní a rí nínú ìwé Gálátíà orí 3 ẹsẹ̀ 26. Nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Nínú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ti mú ẹsẹ̀ wúrà yìí jáde fún ìwàásù, Paul apostoli jẹ́ kí a mọ ìyàtọ̀ tó wà láàrin jíjẹ́ ẹrú àti jíjẹ́ ọmọ. Fún àpẹẹrẹ, tí a bá wo ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 45, ó fi ipò ẹrú àti ọmọ hàn wá nígbàtí a kà nínú rẹ̀ tó wípé ẹrú kì í gbé ilé títí láé, ọmọ ní máa ń gbé ilé títí láé, torí pé ìwọ̀nba àkókò péréte òun ni ẹrú ní pẹ̀lú ọ̀gá rẹ̀. Nítorí náà kò sì lè gbé inú ilé lọ títí, ṣùgbọ́n ọmọ ló ní ìgbà tó pẹ́ jù, ìgbà tó pọ̀ nínú ilé bàbá rẹ̀, tí ò sí ẹnikẹ́ni tí ó sì lè lé jáde. Ohun tí ó mú ìyá ńlá wa, ìyàwó Abraham bàbá ńlá wa Sarah, sọ ohun tí ó sọ nìyí nínú ìwé Genesis orí 21 ẹsẹ̀ 10. Ó ní nítorí náà ló ṣe wí fún Abrahamu pé, ìyẹn Sarah, lé ẹrúbìnrin Ágárì. Gbogbo alamọ ìtàn yìí pé Ágárì jẹ́ ẹrú ìyàwó Abrahamu, ṣùgbọ́n nítorí àìlè dúró de ìlérí Ọlọ́run, ó mú kí ó súnmọ́ Abrahamu láti gbérú ọmọ jáde. Pé lé obìnrin yìí jáde, ẹrúbìnrin Ágárì jáde tóun ti ọmọ rẹ̀, torí nígbà tí ìyá ti jẹ́ ẹrú, ọmọ náà gbọ́dọ̀ jẹ́ ẹrú. Nítorí tí ọmọ ẹrúbìnrin yìí kì yóò ṣe àrólé pẹ̀lú Ísákì ọmọ mi. Ẹ jẹ́ ká wò báyìí, ìkan jáde fún kan. Ará nínú Olúwa, ẹrú ni ó ní tàbí ọmọ? Ẹrú ni ó ní tàbí ọmọ? Ọ̀pọ̀ tó ń gbọ́ ọ̀rọ̀ ìwàásù yìí ló máa dá ìbéèrè yìí nínú ọkàn wọn. Bó lẹ̀ jẹ́ wípé àwọn gan mọ̀ wípé ẹrú ni àwọn, pàápàá jùlọ níwájú Ọlọ́run àti ní inú ilé rẹ̀. Ṣùgbọ́n ẹsẹ̀ wúrà fún ìwàásù yìí, ó sọ ohun tó ń sọ ní di ọmọ Ọlọ́run. Ìyẹn ni wípé a di ọmọ Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. A di ọmọ Ọlọ́run nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni pé láìsí ìgbàgbọ́ nínú Kristi, láìsí ìgbàgbọ́ nínú Kristi, gbogbo ẹnikẹ́ni tó bá ń pe ara rẹ̀ ní ọmọ Ọlọ́run, ẹrú ni. Ẹrú ni, torí òtítọ́ pọ́nbélé yìí ń la rí lẹ́ni wípé ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ọmọ Ọlọ́run, ẹnikẹ́ni tá a bá máa pè ní ọmọ Ọlọ́run, ó gbọ́dọ̀ jẹ́ nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Eléyìí ohun tí ó mú ìyàtọ̀ wá láàárín ẹrú àti ọmọ nìyé, òun náà ni iṣẹ́ àṣeparí Jésù Kristi, gẹ́gẹ́ bí ìwé Pétérù kínní orí 2 ẹsẹ̀ 9 ti sọ fún wa.
ó sọ fún wa wípé àwa di ènìyàn ọ̀tọ̀, a di ènìyàn ọ̀tọ̀ fún Ọlọ́run, nígbà tí a kà nínú ẹ̀ wípé ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn olú àlùfáà orílẹ̀-èdè mímọ́, ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn. Ohun tí ó mú wa yàtọ̀ nìyẹn. Àwo gbogbo àwọn tó bá wà nú òkùnkùn, gbogbo àwọn tó wà nú òkùnkùn, pé yẹn wà nú ìjọ Ọlọ́run míì ní wípé ó wà nú ìmọ́lẹ̀, pé èèyàn jẹ́ tọ̀ nínú ìjọ Ọlọ́run kò míì ní pé ó wà nínú ìmọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú òkùnkùn nínú ìjọ Ọlọ́run lónìí. Ṣùgbọ́n ohun tí ó mú wa yàtọ̀ ni wípé a pe àwa gẹ́gẹ́ bí ọmọ kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ ìyanu Ọlọ́run. Bí a bá wo ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ 12, yẹn náà fi yé wa wípé àwọn nìkan tí wọ́n gba orúkọ ọmọ bíbí nìkan ṣoṣo Jésù Kristi ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àwọn tí wọ́n ṣe kíni, tí wọ́n gba orúkọ ọmọ bíbí nìkan ṣoṣo, tí wọ́n gbà gbọ́, àwọn la fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ǹjẹ́ ìwọ ti gba Jésù Kristi gbọ́? Ǹjẹ́ ẹ gbọ́ orúkọ bíbí ọmọ nìkan ṣoṣo yìí gbọ́ bí? Nígbà tó wí pé ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́. A ó rí wípé òtítọ́ tí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí fìdí rẹ̀ múlẹ̀ náà ni wípé jíjẹ́ ọmọ Ọlọ́run kì í ṣe àfẹnujẹ́, bí kò ṣe nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Òwe Yorùbá kan ló sọ wípé ó ní a kì í rí ọmọ ọba kí a má rí àmì dànsákì ní ara rẹ̀. Bẹ́ẹ̀ náà ni adé orí la fi mọ ọba láàfin, ẹgbà ìlẹ̀kẹ̀ ọrùn la fi mọ ìjòyè. Ìgbàgbọ́ nínú Kristi Jésù ni a fi lè mọ̀ ọ́ ní ọmọ Ọlọ́run, ará nínú Olúwa. Ọjọ́ máa ń lọ, àsìkò máa ń lọ, ọdún òdo dẹnikẹ́ni o. Àfẹnujẹ́ ọmọ Ọlọ́run yìí kò lè ràn ọ́ lọ́wọ́ láti bá Jésù jọba ní ìkẹyìn. Máa rántí wípé ẹrú kì í gbé ilé o, ẹrú kì í gbé ilé títí láé, àfi ọmọ nìkan ṣoṣo ló máa ń gbé inú ilé. Ohun tó lè ràn ọ́ lọ́wọ́ ni ìgbàgbọ́ rẹ nínú Kristi Jésù nípasẹ̀ ẹ̀mí mímọ́ láti lè di ọmọ Ọlọ́run. Gẹ́gẹ́ bí Paul ti sọ nínú èpísítélì rẹ̀ sí àwọn ará Róòmù orí 9 ẹsẹ̀ 14, èyí tó kà báyìí wípé nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Ṣé ìwọ náà ti gbọ́ ohun tí bí ìwé mímọ́ ti sọ ní òwúrọ̀ yìí, pé àfi àwọn tí ẹ̀mí Ọlọ́run, ìyẹn ni ẹ̀mí mímọ́ ṣamọ̀nà fún, òun nìkan ni wọ́n ń ṣe ọmọ Ọlọ́run. Gbọ́ mi dáadáa, ẹ̀yin ènìyàn Ọlọ́run, pé ó ń pe ara rẹ ní ìránṣẹ́ Ọlọ́run, tàbí àwọn ènìyàn ń pè ọ́ bẹ́ẹ̀, tàbí o jẹ́ ọmọ bíṣọ̀bù ni, tàbí o jẹ́ ọmọ àlùfáà, tàbí o jẹ́ ọmọ olórí ẹgbẹ́ kan tàbí òmíràn nínú ìjọ Ọlọ́run. Bóyá akọ̀wé ni ọ́ nínú ìjọ Ọlọ́run, tàbí nínú ìjọ Ọlọ́run tó wà yẹn òun wọ́n bí ọ sí. Kódà gbogbo nǹkan tí wọ́n ń ṣe nínú ìjọ Ọlọ́run tó wà, ìwọ ló máa ń ṣe èyí tó pọ̀ jù nínú rẹ̀. Òtítọ́ kan tí ẹ̀mí Ọlọ́run fẹ́ kí a mọ̀ ní òwúrọ̀ yìí ni wípé dídi ipò olórí mú nínú ìjọ kò sọ ènìyàn di ọmọ Ọlọ́run. Irú ohun tó wù ká lè máa ṣe nínú ìjọ Ọlọ́run kò sọ ènìyàn di ọmọ Ọlọ́run. Irú ipò tó wù ká dì mú kò sọ ènìyàn di ọmọ Ọlọ́run. Irú aṣọ tó wù ká máa wọ̀, irú orúkọ tó wù ká máa pè wá kò máa sọ ènìyàn di ọmọ Ọlọ́run rárá àti rárá, àfi ìgbàgbọ́ nínú Kristi Jésù. Bí mo ti ń mú ìwàásù yìí wá sí ìdánudúró, ará nínú Olúwa, dídi ọmọ Ọlọ́run rẹ nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Eléyìí ló túmọ̀ sí pé o gbọ́dọ̀ gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni. O gbọ́dọ̀ gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, kí o sì gbà á ní Olúwa àti olùgbàlà rẹ. Kó gbà á ní Olúwa àti àti olùgbàlà rẹ, kí o sì wá fi gbogbo ayé rẹ fún pátápátá.
kó fi gbogbo ayé rẹ fún pátápátá, kó má ṣẹ́kù ẹyọ kan, kó má ṣe ẹsẹ̀ kan nílé ẹsẹ̀ kan lóde, kí o sì jẹ́ kó jẹ́ ohun gbogbo nínú ayé rẹ, kí o sì máa tọ̀ lẹ́yìn. Ló bá tán. Tó o bá ti ṣe bẹ́ẹ̀, tó o dijú sí nǹkan táyé, ṣùgbọ́n máa rántí wípé o Bíbélì sọ fún wa wípé èrè kí ni fún ènìyàn tí ó jèrè gbogbo ayé tó sì sọ ẹ̀mí rẹ̀ nù. Ó ní kí ni ìwọ yóò fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ? Ńgbọ́, kí ló máa fi ṣe pàṣípàrọ̀ ẹ̀mí rẹ? Àkókò ń lọ, ọdún 2023 náà máa tún lọ báyìí, kò máa ní pẹ́ tá a tún kí happy new year tá a bọ̀ sí 2024. Ṣé bó o ṣe lé 2022 máa ṣe lọ́la, máa ṣe lọ́túnla, tó ń sún ọjọ́ ìgbàlà rẹ, tó ń sún síwájú, ṣó náà ló tún ṣe nínú ọdún yìí? O lè ní yóò pẹ́ kó yá, o lè ní yóò yá kó pẹ́, o lè sọ wípé wàá lo 90 years láyé, kó má lè kọjá 50 years tàbí 60 years. Ṣùgbọ́n ohun tó Ọlọ́run sọ fún ọ láàárọ̀ yìí, ó ní wípé o fẹ́ jẹ́ ọmọ Ọlọ́run, o fẹ́ gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere ní ìkẹyìn ayé, ní ìkẹyìn ìrìn àjò rẹ. O gbọ́dọ̀ jẹ́ kí ìyẹn kó wà nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ọmọ Ọlọ́run, bí èmi àti ìwọ bá wá ti di ọmọ Ọlọ́run, ẹ̀ṣẹ̀ kò tún gbọ́dọ̀ nípa lórí wa mọ́ ara àti rárá. Ẹ̀ṣẹ̀ ò gbọ́dọ̀ nípa lórí wa mọ́ ara àti rárá. Eléyìí ní ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 14 ló ń fìdí rẹ̀ múlẹ̀. Ó ní nítorí ẹ̀ṣẹ̀ kì yóò ní ipá lórí yín, nítorí ẹ̀yin kò sí lábẹ́ òfin bí kò ṣe lábẹ́ oore ọ̀fẹ́. Nítorí náà, ará nínú Olúwa, gbìyànjú láti sọ ara rẹ di ojúlówó ọmọ Ọlọ́run. Gbìyànjú láti sọ ara rẹ di ojúlówó ọmọ Ọlọ́run. Ayédèrú ọmọ Ọlọ́run tó ń ṣe yìí, tó ń sọ fún àwọn èèyàn wípé ojú mi kúkú lẹ rí ẹ̀rí nù mi. Gbà wípé, mọ̀ wípé ẹnìkan wà, ọba arínúròde, olùmọ̀ràn ọkàn, tó mọ gbogbo tó ń ṣe. Bó ti ń tutọ́ funfun jáde tó ń fi dúdú sínú nínú ìjọ Ọlọ́run rí ẹ̀. Nítorí náà, ọmọ Ọlọ́run, gbìyànjú lónìí láti sọra rẹ dojúlówó ọmọ Ọlọ́run. Láti ṣe léyìí, Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́, yóò sì ran èmi náà lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, jọ̀wọ́ nínú àánú rẹ, rán ẹ̀mí mímọ́ rẹ sí wa láti sọ wá di ojúlówó ọmọ rẹ, ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín.